Àfà, ẹ wá. Àfà, ẹ wá. Ẹ̀yin náà ẹ má bú mi o. Bí ẹ ṣe wí, kò sẹ́ni tí ò bú yín. Ṣùgbọ́n èmi bẹ̀ ń bí olùdájọ́ ayé. Mo fẹ́ dájọ́. Mo fẹ́ béèrè lọ́wọ́ tẹ̀yin gangan. Ntẹ́yin náà béèrè yẹn, ntẹ́yin náà dẹ̀rù yẹn, èmi náà fẹ́ dá yín lọ. Mo dẹ̀ fẹ́ bi yín. Àfà, ṣé ẹ̀yin rò wípé bí Tinubu gan bá kí ni tó fún yín ní assurance pé tí Tinubu bá dé orí ipò tó ń lọ yẹn, ó máa rántí yín tó bá dàn? Ẹni torí pé Tinubu ò láṣẹ pẹ̀lú bí wọ́n ṣe ń pa gbogbo èèyàn nílẹ̀ Yorùbá, tí wọ́n ń pa èèyàn káàkiri ní gbogbo rẹ̀, tí wọ́n kidnap, tí wọ́n jíyàn gbé. But sir, Àfà, ẹ má bínú, ẹ káàárọ̀ sir. Ẹ má gbàgbé pé Bọ́lá Ahmed Tinubu ló médi Buhari tó wà ń bẹ̀. Gbogbo àwọn governor, most of governor nílẹ̀ Yorùbá, Bọ́lá Ahmed Tinubu ló médi some like Ọ̀ṣun kó tó di pé oyè Adélékè débẹ̀. Eléyìí tó wà ní Èkìtì tí wọ́n ti ń ṣe ìjàmbá náà, òun ló médi wọn. Don't forget. Ogun State, òun ló médi ẹ̀. Yeah. Bó tilẹ̀ pé PDP ní títí Ọ̀yọ́ State torí gbogbo òkè Ògùn náà Boko Haram pọ̀. But àwọn most of ọba, bí ò bá médi gómìnà bẹ̀, á médi ọba. Do you forget? You forget it? Baba, àwọn ọba tó wà ní Ọ̀yọ́ under APC náà wà. Bàbá Aláàfin tó kú, pàdípàdí lòun àti Jàgàròdì. Ẹ má bú mi o, ó ti mọ́ra, ẹ jẹ́ á máa lo àwọn gbólóhùn yẹn bá. Wọ́n jọ lẹ̀pọ̀ tí bàbá fi kú ni o. Àwọn títí èyí tó wà nílé Ifẹ̀ ńkọ́? Wọ́n jọ lẹ̀pọ̀ náà ni. Wọ́n jọ lẹ̀pọ̀ ni. Kí làwa ń wí? Tèkó yín bẹ́ẹ̀ ńkọ́, kì í sọ ló médi Èkó tí gbogbo Èkó rí jágajàga tó dọ̀ púpọ̀. Kì í sọ ló médi gbogbo wọn. Àfà, ẹ wá ní kán lọ gbá sí Yorùbá sílẹ̀ lẹ́ẹ̀kan fìdí ẹ̀gùn. Nígbà tẹ̀ ẹ sọ pé kí Ìgbòho ó lọ fi àsíá Yorùbá sí. Dárúkọ pé bàbá Akintoye. Ṣé bàbá Akintoye ni leader? Abẹ́ ti gbàgbé. Pa Akintoye. Professor Banji Akintoye ò ní leader Yorùbá. Òun náà lè negotiate pẹ̀lú tó lè gbá sí alẹ́ kìí ṣe Ìgbòho. Igboho is just ordinary warrior. He's the only warrior. Warrior jagunjagun na wà fún. Under defense lolóyè Sunday Igboho wà. Yes, wọ́n lè ní crowd, but Baba Akintoye ní leader. Yeah, Baba Akintoye ní leader. At the same time, none of them will decide for us. None of them will decide for us. You will get it? Àfà, wọn ò lè lọ gbá sí Yorùbá lẹ̀ fún Jagaban for what? Ìgbòho wá lọ gbé òòṣà, wọ́n máa lọ gbé àsíá Yorùbá, flag Yorùbá, wọ́n á lọ gbé lẹ́fún torí Jagaban pé wọ́n á wá ṣe fídíò, wọ́n á make conference, wọ́n á wá ṣe fídíò báyìí, wọ́n á wá sọ pé kó promise wọn tó bá ti débẹ̀. Kí lẹ̀yin gan rò? Ṣé ìgbà tán ti ń promise yín ní Nàìjíríà? Èwo náà mú ṣẹ? Ìgbà tí Buhari máa wọlé, mọye promise Tinubu fún yín. We will make everything to work lórí irọ́. We will do like lórí irọ́. Bàtìgbà tá a tún ti strike. Mọye tí Tinubu tí tó ló médi Buhari. Mọye tápọ̀ ráìsì dá. Àfà, ẹ̀yin gan ń ṣe fíìmù ọlọ́gbọ́n. Ẹ̀ ń ṣe fíìmù. Mọye tápọ̀ ráìsì dá. Àpò ẹ̀wà. Kí Buhari tó dé, ẹ̀mọye tó dá. Èló lẹ ra pẹtiróòlù lọ́dọ̀ yín rán. Èló lẹ ra pẹtiró. Tẹ̀ni. Ẹ̀mọye tẹ́ ra pẹtiró lọ́dọ̀ yín Àfà. Ṣẹ̀mọye tẹ́ ra pẹtiró. Nàìjíríà mọ̀ lọ. Ṣẹ̀mọye tẹ́ ra pẹtiró lọ́dọ̀ yín. Ẹ̀mọye pẹtiróòlù lọ́dọ̀ yín bẹ̀rù. Ẹ̀mọye tán tà. Ẹ̀fà, èló náà lé ata lọ́dọ̀ yìí, èló náà máa ń lé ata, èló lé ẹ̀fọ́. Ẹ̀fọ́ ìdì kan tán tà lọ 150, 200 naira. Ọjọ́ mẹ́rin lẹ́ẹ̀mí jẹ́ sà. Èló lágolo gààrí.
ẹni ò lè rọrùn o èló la golo ráìsì lọ́dọ̀ yín àfà ẹ̀yin èló la ta èló ni lá ẹ wá ní kán lọ gbá sí Yorùbá sílẹ̀ kán lọ gbá sí Yorùbá sílẹ̀ fún Tinubu kọ́ Tinubu nìkan kọ́ ni wọ́n gbá sí Yorùbá sílẹ̀ fún Tinubu ni kò sẹ́nibọ̀dì tó máa gbá sí àkàkà sílẹ̀ advice yín ò wọlé sá your advice yín àbí kí lẹ́ ń pèlè lóyìnbó your advice is not your kò jọra wọn ẹ bá wo fídíò àfà advice yín. kéré o gbogbo ẹ̀yin onílàákàyè mo pè o ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun mo fẹ́ fi ọ̀rọ̀ kan lọ̀ yín ni ọ̀rọ̀ kan ń gbé mi nínú ó ń gbé mi lọ́kàn gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi nǹkan kan sọ sí mi nínú mo wá fi Ọlọ́run ọba bẹ̀ yín tí mo bá sọ nǹkan náà fún yín tán ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má bú mi o ọmọ kékeré ni mí bọ́gbọ́n mi ṣe mọ ẹ mọ̀ pé ẹgbọ́n mi tèmi kò tó ti yín mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ má bú mi mo ti fi Ọlọ́run bẹ̀ yín o ẹni tó bá ti wá bú mi òun nìyẹn Ọlọ́run nìyẹn mo rò nǹkan kan ni ìdìbò tó ń bọ̀ yìí láàrin èmi àti ẹ tájọ́ ọmọ Yorùbá tó ń gbóde mi èmi àti ẹjọ́ mọ̀ pé inú wa ò dùn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ìjínigbé nípa àwọn ọmọ wa tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n lọ yunifásitì tí wọ́n kọ́ ẹ̀kọ́ tí wọ́n mọ̀ tọ́pọ̀lọpọ̀ ohun ò wá ríṣẹ́ inú wa ò dùn gbogbo wa ń kígbe oníkálukú mú àsíá tó tóbi tó jáde àsíá tó tóbi jù lọ́wọ́ yìí nípa ìjàngbara òun ni Yorùbá nation ok gbogbo ọ̀nà tí Yorùbá mọ̀ ni wọ́n sá láti bọ́ kúrò nínú wàhálà yìí ọ̀rọ̀ náà wá padà wá di abẹ́rẹ́ sọnù alọgbé Ṣàngó jáde ṣé n ta gbé jáde ò ti ju n ta tó sọnù lọ mo wá wò pé ọ̀rọ̀ yìí ọgbọ́n ló gbà àti òye mo wá imagine pé Sunday Igboho kó dẹ̀ mú fóònù ẹ̀ jáde báyìí kó dẹ̀ pe aṣíwájú Tinubu kó dẹ̀ ní hello bàbá èmi mò ń sọ̀rọ̀ èmi kí bàbá ẹ̀ máa ní ta ní nǹkan ní èmi Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá mo mọ̀ pé bàbá mi àkọ́kọ́ shock náà pé ta ló ń pè Sunday Igboho because orúkọ yẹn wà recognize bàbá máa ní kí ló fẹ́ a ní bàbá mo fẹ́ rí yín ní bọ́lẹ́wà mo fẹ́ rí yín báyìí kọ́ wá fix appointment kọjọ jòkó kọ́ sọ̀rọ̀ bàbá inú mi ò dùn inú mi ń bàjẹ́ bí àwọn ọmọ ìyá mi ṣe wà nínú oko ẹrú bàbá àsíá Yorùbá nation yìí mo máa gbé e kalẹ̀ ẹ jẹ́ àgbàgbé APC kò sí kan tó ń kọ̀ mí pẹ̀lú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ dúró lórí ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá mi ò dìgbò fẹ́ gbẹ́ bó ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ kí n ju àsíá ilẹ̀ kí n support yín ṣùgbọ́n o àdéhùn ni o màá gbé fídíò kalẹ̀ báyìí live video live screen gbogbo ọmọ Yorùbá pátá máa wò yín ẹ dẹ̀ máa ṣàdéhùn fún wa wípé tẹ́ bá bọ́ sí ipò yìí ìyà ò tún jẹ ọmọ Yorùbá mọ́ àwọn tó ń bẹ lókè òkun ẹ̀rù ò tún ní bà wọ́n láti wá sí ìlú bàbá wọn mọ́ àwọn ọmọ wa èyí táwọn òbí ti ní èròǹgbà dáadáa lé lórí pé ìwọ ọmọ mi ó wù mí kó jẹ dókítọ̀ ó wù mí kó di lọ́yà tí wọ́n náwó iyebíye lé lórí táwọn ọmọ yẹn padà wá di ẹni tó ń tajà ní bus stop tí àwọn ọmọ yẹn padà wá di ẹni tó wà lórí social media tó ń ta boxer bó o ní ò ṣe ní rí bẹ́ẹ̀ mọ́ ẹ ṣàdéhùn fún wa lójú gbogbo ayé ó dá mi lójú pé máa yẹn máa ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá kò kúkú dùn mọ́ Tinubu náà nínú gbogbo bá a ṣe ń bú gbogbo ẹ̀ ló ń gbọ́ bí òun ò bá gbọ́ sáwọn ọmọ rẹ̀ ò gbọ́ ni báwọn ọmọ rẹ̀ ò bá gbọ́ kò lẹ́bí lórí social media tí wọ́n máa gbọ́ pé bàbá wọ́n sọ̀rọ̀ yín dáadáa ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn rẹ̀ ni pé kò sí power kò láṣẹ
ntàdé lè mọ̀ láláṣẹ òun lẹ́ni tó bá ti jẹ pírẹsidẹ́ǹtì òun ló láǹfààní láti pàṣẹ. Ó dá mi lójú pé Tinubu ò lè wọlé kó máa wò mí kó máa dú èmi tí mo jẹ́ ọmọ Yorùbá lọ́rùn. Ire o, ẹ jọ̀ọ́ ẹ má bú mi o, mo fọlọ́ ń bẹ̀ yín, bọ́gbọ́n ọmọdé tèmi ṣe rí nìyẹn o. Ìwọ tó bá wá bú mi, ìwọ nu Ọlọ́run. Ire o.